ìyàwó Mohbad ní òun mà ti ṣe tán báyìí láti ṣe àyẹ̀wò DNA fún Liam. Bàbá Mohbad ní ìlú òyìnbó ń lòun ti fẹ́ kí wọ́n ṣe o. Ìyàwó gbajúgbajà kọrin tàkasúfèé tó ti di olóògbé ìyẹn Ìlérí Olúwalọ́ba, ẹni tí ó pè yẹn mọ̀ sí Mohbad, Wùmí Alọ́ba, ó mà ti sọ wípé òun ti ṣe tán báyìí láti gbé Liam ọmọ Alọ́ba tó jẹ́ pé ẹnu tí kù wípé kì í máa sọmọ Mohbad láti ṣe àyẹ̀wò fún báyìí lẹ́yìn tí ilé-ẹjọ́ májísírèètì tó wà ní Ìkòròdú ní ìpínlẹ̀ Èkó tó ti pàṣẹ wípé kí wọ́n lọ ṣe DNA fún ọmọ náà. Amòfin Kàbírù Akíngbolu tó jẹ́ agbẹjọ́rò Wùmí ó mà ló má fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ fún àwọn oníròyìn. Amòfin Akíngbolu ó mà sọ wípé tí ọ̀gbẹ́ni Joseph Alọ́ba tí ń ṣe bàbá Mohbad bá ló yá lónìí, ó ní Wùmí náà ti ṣe tán báyìí láti gbé Liam lọ fún àyẹ̀wò DNA. Ọ̀gbẹ́ni Akíngbolu ó mà sọ wípé Wùmí ò fìgbà kankan sá fún àyẹ̀wò DNA fún Liam. Ó ní bàbá Mohbad náà ó ní kò mọ̀ fi ara rẹ̀ sílẹ̀ láti ṣe àyẹ̀wò náà fún ọmọ Mohbad. Ilé-ẹjọ́ májísírèètì kan náà yìí ní Ìkòròdú ó mà ló mà ti kọ́kọ́ pàṣẹ ní ọdún 2024 pé kí wọ́n lọ sí àyẹ̀wò DNA fún Liam. Ó wá tẹ̀síwájú ìyẹn ọ̀gbẹ́ni Alọ́ba náà ó mà ló má béèrè lọ́wọ́ ilé-ẹjọ́ nígbà náà pé kó má pàṣẹ kí wọ́n ṣe àyẹ̀wò DNA fún Liam. Ilé-ẹjọ́ sì gbà bẹ́ẹ̀. Lẹ́yìn náà ni wọ́n má bẹ̀rẹ̀ sí ní sọ fún ọ̀gbẹ́ni Alọ́ba pé Wùmí náà ti ṣetán ní ràbájì gan láti gbé ọmọ rẹ̀ lọ fún àyẹ̀wò ọ̀hún, ṣùgbọ́n bàbá Mohbad kò mà yọjú nígbà náà. Nígbà tó yá ó mà ló mà sọ wípé òun kò mà ní ìgboyà nínú agbẹjọ́rò òun mọ́. Ìyẹn Amòfin Akíngbolu òun ló ṣàlàyé bẹ́ẹ̀. Amòfin Akíngbolu ó wá fi kọ́rọ̀ rẹ̀ pé nígbà tó mà yá ó ní Wùmí gan fúnra lára rẹ̀ ó mà ló mà ti ṣe tán láti ṣe àyẹ̀wò DNA fún ọmọ náà. Onílẹ̀yìn náà ó ní bàbá Mohbad mà padà lọ sí ilé-ẹjọ́ o láti béèrè pé kí ilé-ẹjọ́ pàṣẹ àyẹ̀wò náà padà. Agbẹjọ́rò Wùmí ó ní bàbá Mohbad mà sọ fún ilé-ẹjọ́ pé ìlú òyìnbó ń lòun ti fẹ́ kí wọ́n lọ ṣe àyẹ̀wò náà. Amòfin Akíngbolu sọ wípé ilẹ̀ òkèrè náà ó ní wọ́n ti máa ń ṣe àyẹ̀wò DNA tẹ́lẹ̀, kì í mà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gbẹ́ni Akíngbolu kò ṣàìfìdí rẹ̀ múlẹ̀ pé bàbá Mohbad ó ní yóò sanwó àyẹ̀wò DNA náà torí òun ló sọ fún ilé-ẹjọ́ pé òun mà fẹ́ kí wọ́n ṣe DNA fún Liam. Amòfin Akíngbolu ó sọ wípé Wùmí gan fúnra lára rẹ̀ ó fẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò náà fún Liam kí awuyewuye lórí ọ̀rọ̀ náà kó lè dópin o, tó jẹ́ pé àwọn kan sá ń sọ ẹni tí wọn ò mọ̀ wípé ọmọ náà rèé ó mà fẹ́ jọ lágbájá ó fẹ́ jọ tàmọ̀dò ó mà fẹ́ jọ làkàṣègbè, wípé tí wọ́n bá tiẹ̀ ṣe àyẹ̀wò yìí gbogbo awuyewuye náà rèé yóò jẹ́ rodò báyìí yóò sì lọ mú mi o. Ilé-ẹjọ́ ẹ bá ń fàṣẹ sí o, mo fẹ́ ṣe àyẹ̀wò Liam kí n lè mọ̀ lóòótọ́ o bóyá Mohbad ọmọ mi lónìí àbó nǹkan o. Ṣùgbọ́n nísìnyí Wùmí gan fúnra lára rẹ̀ ó lóun ti ṣetán ní ràbájì gan àti ní rẹ̀gẹ̀dẹ̀ fín láti ṣe àyẹ̀wò fún Liam kí awuyewuye tó wà níta yìí kó lè jẹ́ rodò kó lọ mú mi o. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá a tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ látàárọ̀, Ọlọ́run ọba rèé yóò dé gbìyànjú èmi àti ńlá dé o.